Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. Àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run Ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aláàánú jùlọ. Kí Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá aṣáájú ẹ̀dá. Ànábì wa tí jẹ́ Muhammad tó jẹ́ òjíṣẹ́ ẹgbẹ̀yìn tọ́lọ́run rán wa sáyé. Kí Ọlọ́run àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá àwọn sàábé ànábì àti gbogbo àwọn tó gba ti Ọlọ́run Ọba lódodo àmín. Ará lọ́kùnrin àti lóbìnrin, a kí n káàbọ̀ sórí ètò yín níbi tí a ti ń dára wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam. Èyí tá a gbọ́ lónìí náà ẹ̀kọ́ ni nípa pé mo gbé ọ̀kan nínú àwọn ìyá wa tí wọ́n jẹ́ alákíkanjú, onímọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀kọ́ Islam àti onímọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀kọ́ mass communication tá a mọ̀ sí ètò ìkóròyìn jọ, ìmójútó ròyìn ní ti gbogbo ayé ò fi gbọ́. Wọ́n ti wá kẹ́kọ̀ọ́ títí, wọ́n ti ṣiṣẹ́ títí, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti tọwọ́ wọn jáde ní yunifásitì, wọ́n ti wá di professor ní yunifásitì náà. Tá là ń sọ̀rọ̀ bá àwọn náà ní ìyá wa Professor Mrs. Saudat Salah Abdulbaqi. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. A kí n káàbọ̀ sórí ètò yìí. Alhamdulillah rabbil alamin. A sì kí ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá. Ètò wa yìí bí ẹ ṣe ń wò iná ẹ̀lẹ́ láǹfààní láti lè wò ó lórí YouTube. Ẹ sì ní àǹfààní láti lè máa tí ń lọ pàápàá jùlọ látọwọ́ ẹgbẹ́ tó ń ṣètò Muslim Media Watch Group tẹ́ bá tó fíṣítì wẹ́bsáìtì wa. A fẹ́ kẹ́ ẹ máa láìkì ètò yìí, kẹ́ ẹ sì máa subscribe sí kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè láǹfààní láti lè máa mọ ntí ẹ̀kọ́ Islam fi kọ́ wa. Lónìí onímọ̀ ìjìnlẹ̀ nípa ètò ẹ̀kọ́ òde òní tá a mọ̀ sí mass communication tó tún ní í ṣe pẹ̀lú information sciences náà la gbé wa. Tẹ́ bá tún wá wò wọ́n, tẹ́ bá rí wọn dáadáa, tẹ́ sì mọ̀ wọ́n jìnlẹ̀ ẹ mọ̀ pé nínú ẹ̀sìn Islam tá a wà yìí gan àfà ńláńlá ni wọ́n lóbìnrin torí àfà ọmọ àfà ni wọ́n. A kí n káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣeun gan olóòtú, inú mi dùn láti wà pẹ̀lú yín lórí ètò yìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ní tí ò pẹ́ sísìn ní ọ̀kan nínú yunifásitì tó gbajúmọ̀ ní ilẹ̀ Áfíríkà tá a mọ̀ sí University of Ilorin, à ń pè ní Better by Far University. Wọ́n gbé orúkọ yín jáde, ògbón tá à ń wí bọ́ fẹ́ mọ́ ti ju oṣù mẹ́fà lọ sísìn. Wọ́n gbé orúkọ yín jáde pé ẹ ti di professor o, àmọ́ láti October last year lẹ ti di professor. Gbogbo a bẹ̀rẹ̀ sí jó jàgínní yòdò, a sì ń dúpẹ́ fọlọ́run pé lẹ́nu jó náà a dúpẹ́ fọlọ́run. Àwa ní oníbẹ̀rẹ̀ sí ń bá ìgbésí ayé yín bọ̀ látìgbà tí ẹ ti dáyé. Yóò dáa káwọn ọmọ kéékèèké àtàgbà míì náà tán ṣẹ̀ṣẹ̀ ń bímọ kàn wo ẹ̀kọ́ tí yìí kàn fi ògbésí ayé wọn. Lákìn fún yín ní bí ìṣẹ́jú márùn-ún kẹ́ ẹ fi sọ nípa ìgbésí ayé yín káwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Alhamdulillah rabbil alamin. Alhamdulillah. Bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis sama'i wa huwa as-sami'ul 'alim. Mo dúpẹ́ púpọ̀ fún Ọlọ́run. Alhamdulillah. Mo dúpẹ́ fún àwọn òbí mi. Alhamdulillah. Mo dúpẹ́ fún àwọn tí wọ́n tọ́ mi. Mo dúpẹ́ fún àwọn tán rè mí. Mo dúpẹ́ fún ẹ̀yin náà fún ipa tí Ọlọ́run ní kẹ́ kó látìgbà tẹ́ ti ń kó wa jẹ.
mo dúpẹ́ fún àmójútó yín sí Muslim Media Watch Group of Nigeria ọlọ́run kó bá wa san gbogbo yín lẹ́san lórí. Àbí mi láti ìlú Ìlọrin ní Mọ̀sìngbá Òkèkèrè Ìlọrin. Orúkọ bàbá mi ni Alhaji Abdulrahman Salahuddin tí wọ́n jẹ́ àkọ́kọ́ national missioner fún ìjọ Ansar Islam Society of Nigeria. Inshallah. Tí wọ́n tún jẹ́ ìmọ̀ọ́mọ̀lé kẹwàá fún gbogbo Ìlọrin Emirates lápapọ̀. Orúkọ màmá mi ni Alhaja Shifau Abebi Salah ní Giwa tí wọ́n jẹ́ oníṣòwò pàtàkì kí Ọlọ́run kó bá mi ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún àwọn méjèèjì. Àmín. Ìgbà tí wọ́n bí mi màmá mi bí mo ṣe sọ pé oníṣòwò pàtàkì ni wọ́n, gbogbo ẹbí wọn Accra Ghana ni wọ́n wà. Wọ́n gbé mi lọ Accra. Ìgbà tí mo tó bí ọmọ ọdún 5 wọ́n ní mò ń pariwo yí pé mo fẹ́ lọ ọ̀dọ̀ ìyá àgbàjì, mo fẹ́ lọ ọ̀dọ̀ ìyá àgbàjì. Wọ́n mú mi wálé. Mo rántí pọ́jọ́ tí wọ́n mú mi dé Ìlọrin náà ni wọ́n mú mi lọ sí àgbàjì ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá mi tí wọ́n jẹ́ Alhaja Aishat Ayoka Mustapha Olówó ti ilé àfọ olówó compound ilé onípọ̀nmọ́ Ìlọrin. Ọ̀dọ̀ ìyá mi yìí ni mo wà tí àwọn àti ọkọ wọn àfà Mustapha Habibullah Olówó tí wọ́n fi ìfẹ́ tí wọ́n fi bá mi lò. Wọ́n jẹ́ kí n mọ̀ yí pé bíi ẹja góòlù ni mí, gbogbo ibi tí mo bá wà mi ò rí ara fi pamọ́. Wọ́n kọ́ mi lẹ́kọ̀ọ́, wọ́n kọ́ mi lẹ́kọ̀ọ́ ẹ̀sìn, wọ́n kọ́ mi lẹ́kọ̀ọ́ bá ṣe gbáyé, wọ́n kọ́ mi lẹ́kọ̀ọ́ béèyàn ṣe ní ìfaradà ní ìgbà tí nǹkan ò bá tó. Mo rántí pé ìyá mi ò ní ọmọ mi ò jẹun ni mo mọ̀, ìmọ̀ ọmọ mi ò rẹ́ran jẹun. Tó ṣe pé tẹ́ran bá wà gan-an wọ́n ò fi pamọ́ fún yín pé jẹ́ ẹ́ ná kó o lè yó. Ẹran là á jẹ gbẹ̀yìn. Ẹran là á jẹ gbẹ̀yìn. Ẹ̀kọ́ tó fi kọ́ mi nìyí. Ọ̀dọ̀ wọn ni mo wà tí mo ti ké Quran tọ́lọ́run sì ní kí n parí pé mo bẹ̀rẹ̀ láti àléfì bá a ta ṣáájú mọ́kàrí mohammed ruwa dalí sálẹ́ra àsìnrà. Ọlọ́run ní kí n parí ní ìgbà tí mo wà ní ọmọ ọdún bíi 11. Àti ibẹ̀ náà ni mo ti ń lọ fún primary education mi ní Ansar Islam Primary School Òkè Ìmọ̀lé tí mo jáde níbẹ̀ ní ọdún 1979 tí mo wá wọ Queen Elizabeth School Ìlọrin, gbajúmọ̀ iléèwé àwọn obìnrin ní gbogbo ilẹ̀ Àríwá. Mo parí ní Queen School ní 1984 àti ibẹ̀ mo wá rí àyè ní Kwara State College of Education ibi tí mo ti ka English and Islamic Studies. Mo parí tí wọ́n fún mi ní oyè NCE ní 1988. Pẹ̀lú àánú Ọlọ́run ìgbà tí mo parí ní 1988 èmi ni mo jẹ́ akẹ́kọ̀ọ́ tó yege jùlọ ní Islamic Studies ní English language tí mo tún wá jẹ́ akẹ́kọ̀ọ́ tó yege jùlọ ní gbogbo School of Languages ní ọdún náà. Alhamdulilayi Rabbil Alamin. Gbàrà tí mo parí níbẹ̀ ni mo lọ fún ẹ̀kọ́ gíga sí ní Bayero University Kano tí mo sì wá gba degree ní 1991. Mo sin ilẹ̀ bàbá mo kọ́kọ́ lọ Calabar ní Cross River State ibi tí mo ti lọ ṣe nǹkan tá à ń pè ní orientation kó tó wá di pé mo padà wá sí Kano. Under NYSC. Bẹ́ẹ̀ ni níbi tí ọkọ mi wà 91 bí mo ṣe parí ni mo ti so yìgì fún Alhaji Abdulbaqi Jimoh Jabajẹ. So mo láti wá gba àyè wípé mo fẹ́ lọ bá ọkọ mi, wọ́n á gbé mi padà sí Kano. Wọ́n á sin ilẹ̀ bàbá yìí ní Savannah Bank of Nigeria PLC Lagos Street Branch area office náà níbẹ̀ ní Kano. Ìgbà tí mo parí ìsìnlẹ̀ bàbá tán mo bímọ ní 1992 yìí náà ni mo parí ìsìnlẹ̀ bàbá. Mo á wò pé kí ni mo fẹ́ mọ̀ ṣe. Mo ti lọ fún interview iṣẹ́ ní Savannah Bank bọ̀ kó tó jáde kí ni mo fẹ́ máa ṣe. Bí mo ṣe ń lọlé ní Kano ní Yankaba mo bá rí signboard iléèwé kan Benin International School mo bá wọbẹ̀ lọ. Ẹ wá gbà mí, wọ́n ní kí ni mo read, mo ní mass com. Wọ́n ní kí ni mass communicator fẹ́ mọ̀ ṣe ní class, mo ní NCE. Wọ́n bá ní kí wọ́n dán mi wò wípé kí n kọ lesson note. Mo bá wò pé ìyún àbí mi mo kọ lesson note fún wọn. Ọjọ́ òun náà fún mi ní letter of appointment tí wọ́n gbà mí síṣẹ́. Ẹ̀kọ́ tí mo fẹ́ fàyọ níbí yìí ni wípé
at every stage of our lives gbogbo ẹ̀kọ́ tí a bá ní ká mọ́ wò wípé kí ni mo fẹ́ fi ṣe torí àmọ́ nǹkan tí ó wúlò fún wa ní ọjọ́ iwájú mass comm ni mo ṣe ní tòótọ́ àmọ́ ẹ̀kọ́ ìkọ́nilẹ́kọ̀ọ́ tí mo ní Kwara State College of Education òun ló kọ́kọ́ ṣínà àṣìṣe fún mi tí mo sì gbádùn ẹ̀ dáadáa tó ṣe pé àwọn ọmọ tọ́lọ́run ní kí n kọ́ nígbà òun gan a tún padà ń ríra ní ọjọ́ iwájú táwọn wò yí pé tí wọ́n wá ń dúpẹ́ yí pé Ọlọ́run ní kẹ́ gbin èso rere sí mi lára ìgbà tí mo kúrò ní Benin International School mo join Kano State Civil Service wọ́n sì post mi sí Government Girls Day Secondary School Jogana ní Jogana mo kọ́ àwọn ọmọ ní English language mo kọ́ wọn ní literature in English kó tó wá di pé mo ráyè sí Nigerian Paper Mill Jeba ibi tí mo ti ṣe iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí jù which is public relation practice àti NPM Jeba mo wọ Kwara State Television Authority as a producer from there mo lọ Kwara State College of Arabic and Islamic Legal Studies ibi tí mo ti teach mass communication mo kúrò ní Kwara KAIS bá a ṣe ń pè gẹ́gẹ́ bí head of department of mass communication ní Kwara KAIS ìgbà yẹn mo wá join services Kwara University of Ilorin in 2006 as one of the pioneer lecturers in the department ní KAIS ní University of Ilorin náà mo jẹ́ 3-term head of department mo lọ ṣe sabbatical ní Al-Hikmah University mo tún jẹ́ HOD níbẹ̀ náà kó tó wá di pé mo padà wálé Ọlọ́run wá ṣàánú mi mo ń sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ níbi promotion títí tí wọ́n fi wá appoint mi as a professor of mass communication ní October 1st 2023 ìrìn àjò mi rèé. ẹ ṣe púpọ̀ bí ẹ ti ń tò làwọn ọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin ni wọ́n ń fọ́lò yín àwọn ọmọdé ọmọ kẹ́kọ̀ọ́ ńbẹ àgbà náà ń kẹ́kọ̀ọ́ torí wọ́n rí ọmọ wọn lọ́wọ́ wọ́n fẹ́ kọ́ ọmọ àwọn náà rí bí ẹ̀yin náà tẹ́ jẹ́ professor ẹgbẹ́ máa ń bẹ tá a máa ń ṣe gẹ́gẹ́ bí academic pé olùkọ́ ni wá nílé ẹ̀kọ́ gíga ẹgbẹ́ máa ń bẹ tá a máa ń ṣe gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ ẹ̀sìn níwọ̀n bá ṣókí ẹ jẹ́ á mọ àwọn ẹgbẹ́ tí ẹ̀ ń ṣe àti pòtẹ́ hold ńbẹ. ẹ ṣeun gan sa mo sọ lẹ́ẹ̀kan wípé iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí jù òun ni public relations so láti 1995 ni mo ti join ẹgbẹ́ public relation practitioners in Nigeria which is Nigeria Institute of Public Relations ìgbà yẹn Jẹ́bà ni mo wà àti Jẹ́bà ni mo ti máa ń wá sí Ìlọrin láti wá ṣe ìpàdé ní every month bàbá wa Alhaji Túnjí Oníyangí àwọn ni chairman wa ní ìgbà yẹn mo wá ṣe ẹgbẹ́ yìí pẹ̀lú ìfẹ́ pẹ̀lú àfọkànsí títí tí mo fi di chairman Kwara chapter láti chairman Kwara chapter mo di council member tó jẹ́ àwọn tí wọ́n ń ṣe àmójútó ẹgbẹ́ yìí ní gbogbo Nàìjíríà mo tún wá wà lára àwọn tí Ọlọ́run ti gbé dé òpin ipò nínú ẹgbẹ́ náà which is fellow of the Nigeria Institute of Public Relations mo tún jẹ́ ọmọ ẹgbẹ́ àwọn tí wọ́n mójútó ètò ìpolówó ọjà tí à ń pè ní Advertising Regulatory Council of Nigeria mo wà nínú ẹgbẹ́ African Council for Communication Education mo tún wà lẹ́gbẹ́ ASU àwa tí a wà ní academics ní Nigeria ní díẹ̀ nínú àwọn ẹgbẹ́ tó bá iṣẹ́ mi lọ nìyẹn. a ṣe sọ yìí náà ẹ tún wà nínú NUJ àti NAWOJ náà o. bẹ́ẹ̀ni and alhamdulilayi rabbil alamin inú mi dùn wípé àwọn tọ́lọ́run ti kádàrá wípé kákọ́ yálà ní KAIS ni àbí ní yunifásitì náà ni àwọn náà ti di ọ̀gá nínú ẹgbẹ́ NUJ nínú NAWOJ nínú NIPR tá à ń sọ yìí náà tó ṣe wípé táwa náà bá débẹ̀ àti wá dàbí grandmother bá ṣe yọ̀ǹgì tó yìí and alhamdulilayi gbogbo wọn jẹ́ ẹni tó ṣe é fi mú yangàn táwọn náà ń ṣe dáadáa tó ṣe wípé tí a fi wọ́n lé wọn gbésẹ̀ tayọ ibẹ̀ ní inú ìlú mo wà nínú ẹgbẹ́ ọmọ Ìlọrin tí à ń pè ní Ìlọrin Emirate Descender Progressive Union ní àdúgbò mo wà nínú ẹgbẹ́ Mọ́sìngbà Òkèkèrè Community Association níbi tí mò ń gbé náà
ní òkè oko ọba táǹkì oko ọba à ń ṣe ẹgbẹ́ mọ́jì ó bàjẹ́ níbẹ̀ náà. Nínú ẹ̀sìn mo wà nínú ẹgbẹ́ Muslim Media Watch Group tí wọ́n ṣe agbátẹrù ètò yìí tí wọ́n mójútó wípé báwo ni a ṣe ń ṣe ètò ìgbóhùn sí afẹ́fẹ́ yálà nínú ìròyìn ni àbí nínú ètò míì tó fi mọ́ ọ̀rọ̀ ìpolówó ọjà tí mo sọ ní ẹ̀kan tí pé bí ó ṣe yẹ kí ti àwa mùsùlùmí rí kó rí bẹ́ẹ̀. Pàtàkì irú ẹgbẹ́ yìí sà mo á fẹ́ sọ yí pé tẹ́ ẹ bá wò tẹ́lẹ̀ wípé ní advertising company wọ́n ní wípé àyọdún ọdún mùsùlùmí nìyí ká ṣe nǹkan tó bá àṣà ẹ̀sìn wọn mu bọ́ torí irú ẹgbẹ́ yìí ẹ rí i pé táwẹ̀ bá ń bọ̀ tán bá fẹ́ polówó magi wọ́n lo obìnrin tó borí wọ́n ṣe níṣe wípé àyájọ́ ọdún àwọn mùsùlùmí nìyí so bọ́n ṣe ń ṣe ti àwọn tí ì ṣe mùsùlùmí náà ń ṣe ti àwọn olójú kejì náà bẹ́ẹ̀ ni ó ṣe wá jẹ́ wípé dídá ẹgbẹ́ Muslim Media Watch Group sílẹ̀ ó ń tan ìmọ́lẹ̀ ẹ̀sìn ó sì ń jẹ́ kí gbogbo ayé rí wípé ẹwà tí ń bẹ fún Islam nìyí. Ọlọ́run ò ní jẹ́ kó rẹ̀ yín sà àti gbogbo àwọn tẹ́jọ́ ń kó àkóso ẹgbẹ́ náà bọ̀dí ní mo ti sọ ti Muslim Media Watch Group ẹ fẹ́ sọ ti criterion torí ẹ padà joyè as national amiratu. The criterion tá a bá ń kíra wa a ní a group of Muslim women in business and the professions. A jẹ́ ẹgbẹ́ obìnrin mùsùlùmí tá a wà níbi oríṣiríṣi iṣẹ́ àti profession. Nǹkan tó sì jọ wá lógún jù òun ni bí a ṣe jẹ́ àwọn tí wọ́n ń kó iyì bá obìnrin tá a mójútó ọ̀rọ̀ obìnrin tá a mójútó ọ̀rọ̀ àwọn ọmọ tá a ní jẹ́ kí àwọn ọmọ ìyá wa máa ṣe ẹgbẹ́ ọkọ̀ kan òkun kọ́ńbọ́ọ̀dù nǹkan tí criterion wà fún nù. A wà káàkiri bíi stéètì 8 ní Nàìjíríà a tún wà ní Ghana náà. Ọlọ́run ṣe mo jẹ́ district amira tá à ń pè ní state chairperson. Ọlọ́run tún wá ṣàánú mi mo jẹ́ national president tá à ń pè ní national amira fún ọdún 4 at the national level and up till now mo wà ní ara àwọn very active members of the association. ẹ ṣe púpọ̀ ẹ̀kọ́ nípa mass communication báwọn èèyàn ti ẹ̀ka kún mass communication ti fira rẹ̀ hàn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ téèyàn ò lè fi lẹ̀ ìdí ni pé tá a bá jí láàárọ̀ a gbọ́ rédíò àfẹ̀mọ́ tí ń lọ ń lù bódi lọ́sàn-án kọ́dà láàárọ̀ àtọ̀sán àtalẹ́ a wò tẹlifíṣàn ká má ti sọ pípà kíkà ẹni tí ọ̀rọ̀ àwọ̀ ìròyìn ó ti mọ̀ pé rédíò sọ ohun tó wà nínú ìròyìn fún un ó fi importance mass communication hàn mo á rí i pé àfọkànsìn àkọjúmọ́ nǹkan ìní ìdojúkọ yìí pé mo gbọ́dọ̀ ṣàṣeyege okùn tó gbé yín débi tẹ́ ẹ dé yìí pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run ìmọ̀ràn wo lẹ fẹ́ gba àwọn ọ̀dọ́ obìnrin ní ẹ wo bí tẹ́ ẹ délé nígẹ́ bí pòfẹ́sọ̀ ẹni pòfẹ́sọ̀ àkọ́kọ́ lóbìnrin fún mass communication nípínlẹ̀ Kwara ẹ̀yin náà tún wá ní pòfẹ́sọ̀ àkọ́kọ́ lóbìnrin fún University of Ìlọrin tí wọ́n ti dá sílẹ̀ tó ti lé ní 50 ọdún báyìí ó tọ́pẹ́ fọlọ́ ẹ̀kọ́ wo lẹ fẹ́ kọ́ àwọn ọ̀dọ́ tó ń bọ̀ lẹ́yìn yín pé bàbá mà dájú kọ̀ọ̀kan èèyàn fèsì ẹ̀ tọkàntọkàn ni. alhamdulilayi rabbil alamin ẹ̀yin akẹgbẹ́ mi bó ṣe ní gẹ́gẹ́ bí wọ́n ṣe ní kí n sọ wọ́n ní ẹni tí ó jẹ ẹyin inú àpáta kò ní wẹnu àáké àní jẹ́ kí yòdòyòdò ayé kó mú wa lójú nǹkan tí mọ̀mọ́ mi kọ́lọ́n kó bá mi forí jì wọ́n àti ìyá àgbàjì tí mo sọ̀rọ̀ wọn síwájú tán máa ń fi ń kọrin sí mi létí òun ni pé rántí ọmọ ẹni tó o ṣe rántí ọmọ ẹni tó o ṣe rántí ọmọ ẹni tó o ṣe ọ̀rọ̀ yìí ló wá jẹ mí lógún jù tó ṣe yí pé ìgbà tí mo wá dé ojú ọlọ́mọ òtó ìgbà tí mo lọ Kánò tí mi ò níyà tí mi ò ní bàbá ń bẹ̀ ìgbà òun tiẹ̀ níyà mo níyà láyé àmọ́ ìní bàbá láyé ìyá mi nígbà òun Ghana ni wọ́n wà ọ̀rọ̀ rántí ọmọ ẹni tó ṣe yìí òun ló máa ń lu aago lórí mi tó ṣe pé táwọn akẹgbẹ́ mi bá jáde lọ tán ra súyà wá tán ra gbogbo ẹ̀ wá tán máa ní Saudat come and join us máa ní thank you máa yó wá ní straight kódà kó ṣe pé bí ń pa mí tẹ́lẹ̀ èyí kan wá bí mi pé kí ló dé ẹ mọ bí wọ́n ti rí
kí ló dé tó kí n bá wa jẹ mo ní mi ò lè mọ bá yín jẹ ń jojúmọ́ torí níbi tèmi ò lọ tí ń ti rà wá so rántí ọmọ ẹni tó ṣe nìyí mọ̀ wọ́n ara rẹ tá a bá ní àdìsọ́kàn yìí àní kẹ́gbẹ́kẹ́gbẹ́ a mọ kí ni nǹkan tí ìdílé ta ti wá kí ni wọ́n dúró fún kí ni wọ́n yàn láàyò a sì ní fẹ́ wọ́ orúkọ ẹbí wa a ní fẹ́ wọ́ nílẹ̀ a fẹ́ kó ṣe wípé àwa náà jẹ́ ológo ọmọ tí ó gbé àpọ́nlé àti iyì bá orúkọ ìdílé wa tá bá wá ti ní iyì sọ́kàn a tún wá mọ̀ wípé gbogbo ìnira téèyàn bá ń rí gbogbo àforítì téèyàn bá ń ṣe pẹ̀lú ògo Ọlọ́run fúngbà díẹ̀ ni ipa wà níléèwé ọdún 4 àbí ọdún 3 fáwọn tá a bá ti ṣe dípúlọ́mà tẹ́lẹ̀ ká forítì ká wá kún fún àdúrà wípé Ọlọ́run tí mo bá ti jáde pèsè iṣẹ́ olóore fún mi gẹ́gẹ́ bí obìnrin pèsè iṣẹ́ ọkọ olóore fún mi gẹ́gẹ́ bí ọkùnrin pèsè ìyàwó olóore fún mi ní ọmọ alábàárìkà bí rọ̀ mí lọ́rọ̀ fún mi ní àrísìkí tèmi náà fi gbégbé sí ayé ìrọ̀rùn tí ní kó ìdọ̀tí bá ẹ̀sìn mi tí ní kó ìdọ̀tí bá ìdílé tí mo ti jáde tí ní kó ìdọ̀tí bá ìlú tí mo ti jáde tá máa sọ pé nàìjíríà ò dáa nàìjíríà ò dáa àwọn èèyàn inú rẹ̀ náà là dáa kí gbogbo wa ká wá sa ipá wa wípé lórí tèmi o nàìjíríà ò dáa kí sì ni nàìjíríà ò fi dáa òun ní ká ti ní àdìsọ́kàn wípé gbogbo nǹkan tó bá yẹ kí n ṣe ń ṣe gẹ́gẹ́ bí òfin ṣe fẹ́ ń ṣe bí ọlọ́run ṣe fẹ́ á wàá máa retí ẹ̀san tí ọlọ́run ó san wá tá a bá ṣe gbogbo nǹkan bí ó ṣe yẹ. mo rọ àwọn akẹgbẹ́ mi ní obìnrin wípé ká má sáré tẹ̀lé ọkùnrin gbogbo like I said earlier gbogbo àforítì tá a bá ń ní fúngbà díẹ̀ ni àwọn ọkùnrin mọ nǹkan tán ń wá o àwọn tán ń lé yín kiri torí nǹkan tán fẹ́ gẹ̀ẹ́tì lára yín ni kẹ́yìn wá aṣọ wúrà tí ọlọ́run gbé fún yín yìí wípé kò sí ẹni tí ó rí òwò mi àfi tó bá di ìgbà kí tẹ́ ṣe yípa àtún ti gbà yípa fẹ́ra wa nìkan until tán bá fẹ́ mi sílé tẹ́ bá ṣe eléyìí ẹ rí i pé wọ́n ò mọ bàbára yín títí di ọjọ́ alẹ́ ni mo sì wá bẹ àwọn ọkùnrin náà gbogbo wa àtọkùnrin àtobìnrin ká kọra mọ́ṣẹ́ wa ká mọ̀ nípa ẹ̀sìn kí ni ẹ̀sìn wa ń sọ ká wá jẹ́ kí nǹkan tí ẹ̀sìn wa gbé kalẹ̀ yìí kó mọ̀ lápa lára wa ní gbogbo ibi tí a bá wà ẹni tẹ́sìn bá dùn lára kò ní ojú kòkòrò nǹkan oní nǹkan kò ní kó sí i lójú nǹkan tí ibi iṣẹ́ rẹ̀ kò ní mú un lò fún àǹfààní ara rẹ̀ torí tó bá fẹ́ mú kinní yìí yóò wòye pé tí n bá ṣe sùúrù ọlọ́run ó kẹ́ mi èmi náà ó rí owó tí tún máa fún yàn tó bá ti ní àdìẹ ọkàn yìí tí ì bá ti ní ojú kòkòrò tí yóò ṣe pé nǹkan oní nǹkan ni yóò mọ òwú torí téèyàn bá lójú kòkòrò tí nǹkan ní nǹkan ń wù yóò mọ jí nǹkan tí ò ní wúlò fún gan ẹsẹ̀ wọn sì ti pẹ̀sẹ̀ lẹ̀ fún wípé ó jalè ọlọ́run kó jẹ́ kí gbogbo wa kó ṣe wá ní ológo ọmọ tá a gbé orúkọ ìdílé wa lárugẹ. ẹ ṣé púpọ̀ atọ́kùn. alhamdulillah àdúrà tẹ́ ṣe ọlọ́run gbà fún wa ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run. níparí ó wù mí kẹ́ sọ̀rọ̀ nípa báwọn oníròyìn bí wọ́n ṣe ń kó ròyìn jọ bí wọ́n ṣe ń ṣe ètò ìròyìn wọn tó ṣe pé àti wọ́n á rí àpẹẹrẹ àìkọ́ṣẹ́mọṣẹ́ níbi nǹkan míì táwọn ẹlòmíì ṣe tí máa mú wọn máa kọ́ọ̀tì kọ́nà tí máa mú wọn máa jókòó di pé wọ́n ò fún wa ní nǹkan wọn ò fún wa ní nǹkan àmọ́ bá ṣe ṣe sítórì wọn tí ò bẹ́sìn mu tí ò sì tún bá ethics profession yẹn náà mu ẹ̀kọ́ wo lẹ fẹ́ kọ́ àwọn èèyàn níbẹ̀. ẹ ṣeun gan ibi ethics tẹ́ sọ yẹn ni màá ti bẹ̀rẹ̀ ayé tá a wà ní ìsìn wá ní ìdùsẹ́jú kan lọ. ayé tá a wà ní ìsìn journalism ti di all commerce profession kì í ṣe gbogbo àwọn tán practice profession yẹn ni wọ́n ní ẹ̀kọ́ ethics of the profession because gbogbo nǹkan tí wọ́n bá kà ẹni tí ó bá ṣe journalism ó dùn mí pé lásìkò mọ́ ẹni tí ó bá ṣe journalism natural skill ó wà ń bẹ̀ ipe mo gbé èbó
mo lè kọ nǹkan ipe èèyàn gbé èbó èèyàn lè kọ nǹkan kò sọyàn di professional Bẹ́ẹ̀ni. torí ní mass communication nìkan àbí journalistic studies ibẹ̀ láti kọ́ nípa ethics of the profession. ẹ̀rọ ayélujára bí ayélujára tá a wá ń gbé kiri yìí ń sìn ó ti create nǹkan tá à ń pè ní citizen journalist tó ṣe yí pé gbogbo ẹni tó bá ní fóònù lọ́wọ́ ló wò yí pé tí n bá ti rí fọ́tò o mo lè share ẹ̀ tí n bá ti kọ kinní kan mo lè share ẹ̀ láì rò wípé ẹni tí ń ka kinní yìí àbẹ́ni tí ń wo kinní yìí impact wo ni ó ní ní ara rẹ̀. Meanwhile ara ethics of journalism profession òun ni pé show of empathy kéèyàn fi ọ̀rọ̀ ro rẹ̀ wò tí mo bá ju kinní yìí síta ṣé bó ṣe rí lára mi ni ó sì rí lára ẹni tí ń kà ní tá a bá rí i pé kò dùn mọ́ àwa àní fẹ́ gbé jáde níṣe tí òfin ní dùn mọ́ àwọn míì. Mo á rọ gbogbo wa whether as citizen journalist ni nǹkan ti pọ̀ lórí YouTube ń sìn a lè lọ wo fídíò what are the ethics of journalism profession tó fi ṣe wípé àní ta àbùkù bá iṣẹ́ tí àwa yàn ní ààyò. Mo tún wá rọ àwọn tí wọ́n ń gba àwọn èèyàn síṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dúró de yí pé kí náà fún wa ìgbà míì èèyàn ò rí wọn bá wí àwọn tó gbà wọn síṣẹ́ wọn ò sanwó fún wọn nǹkan tí wọ́n fún wọn ni yí pé mo ṣe complimentary card fún ọ láti sọ yí pé òṣìṣẹ́ mi ni ọ́ ibi tó o bá lọ àpọ́nlé tí wọ́n ní fún mi wọ́n fún ọ wọ́n sọ fún wọn pé meal ticket tá a ṣe fún yín nìyí torí àwọn èèyàn báyìí àwọn náà mọ̀ á lò bí wọ́n ti rí tí wọ́n bá dé òde. A rọ àwọn tí wọ́n ń gba àwọn èèyàn síṣẹ́ àti ń clamor wípé ká ní salary scale fún journalist látijọ́ yìí ọlọ́run ó ṣe níjọ́ kan tí yóò rí bẹ́ẹ̀ so that ayọ̀ ọkàn yóò wà fún àwọn tó ń ṣe iṣẹ́ yìí wọ́n regularly wọ́n àtún clamor yìí pé kí insurance náà kó wà fún wọn torí kò síṣẹ́ tí ò léwu ewu wà níbi iṣẹ́ yìí náà tí insurance bá wà ọkàn wọn ò balẹ̀ wípé àwọn ní nǹkan táwọn lè fẹ̀yìntì wọ́n sì wà ní ayọ̀ ọkàn. ẹ ṣé púpọ̀ ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ sì ń wò wá ètò wa tèní kò ní jù báyìí lọ. Àlejò wa lénìí tí a ní àwọn náà ní ìyá wa Professor Mrs. Saudat Salah Abdulbaqi tí wọ́n jẹ́ Professor of Mass Communication láti University of Ilorin. A pè wọ́n sórí ètò yìí láti lè celebrate wọn lórí professorial chair tí ní Ìlọrin fi dá wọn lọ́lá gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ nípa ètò mass communication. Kọ́lọ́run jẹ́ kán lò pẹ́ kán fi lé ọmọ lọ́wọ́ káwọn èèyàn tó máa kẹ́kọ̀ọ́ látara wọn láti lè fi ṣe oríire. Ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ Muslim Media Watch Group tó ń ṣètò yìí fún yín jọ́ mẹ́jọ làwọn náà jẹ́. Nígbà tí mò ń sọ̀rọ̀ mo ní ẹni èjì àmà tí ń kà tó professor bíi 6 àbí 7 láàrin wa including àwọn tí wọ́n wà ní òkè òkun lọ́hùn. So àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run mọ̀ gbà fún wa gbogbo táwọn èèyàn tí ẹ̀ tún fẹ́ mọ̀ nípa Muslim Media Watch Group ó ti wà nù ntẹ́ fi sọ̀rọ̀ pé mo darapọ̀ mẹ́gbẹ́ yìí láti lè fi ẹ̀kọ́ tí mo ní nípa mass communication kí n fi ràn ẹgbẹ́ yìí àti jama mùsùlùmí lọ́wọ́. Ọlọ́run jẹ́ kẹ́ ṣe pẹ́ ní sì gbà lẹ́sìn fún yín. Lórí ètò yìí a tún máa tẹ̀síwájú níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run. Èmi àti ìyá wa Professor Saudat Abdulbaqi à ń kí yín wípé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.